Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń drop new video. Kí ni nǹkan tí mo mú wá fún yín lénìí, ẹ̀yin èèyàn mi? Ṣé bí gbogbo yín lẹ ti rí fídíò tí Àgbàlá Gabriel ṣe ní ilé tí wọ́n kọ́ fún Muyideen? Èyí ó hàn sí gbogbo ọmọ Nàìjíríà wípé Àgbàlá Gabriel ló kọ́lé fún Muyideen látàrí foundation Àgbàlá Gabriel. Àmọ́ kí lohun tí ó fà á tí Muyideen tí ó fi yọ̀ǹda ilé sílẹ̀ tí kò ṣe kíni tí kò lọ sí ilé yẹn mọ́ láti bí ọdún kan sẹ́yìn, látàrí aáwọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin wọn wípé ó jọ pé wọ́n nà àbí wọn ò nà. Lórí pé Àgbàlá Gabriel ní kí wọ́n na Muyideen, pé kí wọ́n bá Muyideen wí torí pé kí ni wọ́n ṣí ṣọ́ọ̀bù fún Muyideen, wọ́n kọ́lé fún, wọ́n ra ọjà síbẹ̀, wọ́n tún wá ká Muyideen mọ́ ibi tó ti lọ ń ta tẹ́tẹ́ bàbá Ìjẹ̀bú. Èyí ló bí Àgbàlá Gabriel nú gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, ló jẹ́ kí ìjọmọ ènìyàn kó sọ Àgbàlá Gabriel wò, látàrí pé ṣé wọ́n tí wọ́n kọ́lé fún lọ́fẹ̀ẹ́, tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún lọ́fẹ̀ẹ́, tọ́jà dẹ̀ wà ń bẹ̀, kí ló dé tó lè jókòó sí ṣọ́ọ̀bù kó máa rọra ta ọjà ẹ? Kí ló wá lọ dé ìdí tẹ́tẹ́? Mo rò pé wọ́n ti kìlọ̀ fún ní ẹ̀kíní ẹ̀kejì ní ọ̀pọ̀ ìgbà kó tó di pé wọ́n yan àwọn èèyàn kan pé ó yá ẹ máa ṣọ́ Muyideen tí ó bá ṣẹ̀ṣẹ̀ gbé, gẹ́gẹ́ bí ẹjọ́ tí ìyàwó ẹ̀ rò nígbà yẹn náà. Lẹ́yìn tí Muyideen kọ́ ilé sílẹ̀, ilé rèé, igbó ti kún bo gbogbo ara ilé yẹn. Apart from igbó kún bo ara ilé tí wọ́n abandon lẹ̀ for years, tó bá yá ṣé ilé yẹn ò ní máa collapse? Mo rò pé gbogbo eléyìí ni Àgbàlá Gabriel rò papọ̀, tí wọ́n fi sọ wípé òkè ilé yìí lótìítọ́ foundation àwọn ni ó kọ́, àmọ́ orí gbígbẹ orí tútù àwọn onídùúdùn ọlọ́rẹ ni wọ́n dá owó tí wọ́n fi kọ́ ilé yìí fún Muyideen. Muyideen dẹ̀rẹ̀ ó ti yọ̀ǹda ilé yẹn lẹ̀, kò yà síbẹ̀ mọ́, àmọ́ ìwé ilé yẹn wà lọ́wọ́ Muyideen. Ibi tí wọ́n dẹ̀ kọ́ ilé yẹn sí fún Muyideen new site ni. Èyí ló fàyè gba àwọn olè láti máa wọbẹ̀ débi pé wọ́n ti lọ ń kó àwọn ẹrù inú ilé yẹn díẹ̀díẹ̀ kó tó di pé Àgbàlá Gabriel yan àwọn security sí ilé yẹn. Níjọ́ tí Àgbàlá Gabriel kó àwọn security lọ síbẹ̀, ibẹ̀ náà l'Àgbàlá Gabriel ti sọ wípé tó ẹ̀yin èèyàn, mo fún yín láǹfààní láti decide kí ni ká ṣe lórí ilé tá a kọ́ fún Muyideen. Muyideen ti kọ́lé sílẹ̀, àmọ́ ìwé ilé yìí ó wà lọ́wọ́ Muyideen. Àdẹ̀rí kó wá sí àdẹ̀rí láyìíká ilé yìí. Ẹ̀yin tẹ́ ẹ dá owó yìí, kí ni ká ṣe? Lórí ọ̀rọ̀ ìbéèrè t'Àgbàlá Gabriel béèrè lórí pé kí ni ká ṣe, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọmọ Nàìjíríà ti ń fún Àgbàlá Gabriel sí o. Ẹ ti mọ ọ̀rọ̀ èmi Bayo Black, ẹ mọ̀ pé mi ò ní sọ kí n má gbé yín débẹ̀. Ẹ wo bí Bayo Black lórúkọ tèmi, fáǹfààní tẹ́ bá ṣe ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button kó lè máa notify yín tá a bá ṣẹ̀ ń drop new video. Mo láǹfààní láàárọ̀ yìí láti mú fọ́nrán kan wá fún yín níbi tí arákùnrin kan tó ti gba Àgbàlá Gabriel nímọ̀ràn. Ẹ wo bí màá play fídíò yẹn fún yín, àmọ́ kí n tó play ẹ yẹ kí n sáré lọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò. Tí n bá padà dé, gbogbo yín náà lẹ máa fojú yín rí fídíò yẹn. Ẹ̀yin náà ẹ wá fi èròǹgbà yín sí under comment section. Kí ni kí Àgbàlá Gabriel, kí ni kí wọ́n ṣe lórí ilé tí wọ́n kọ́ fún Muyideen? Ẹ má gbàgbé pé ìwé ilé ti wà lọ́wọ́ Muyideen ni o. Ẹ wo bí èmi ni tí ń tòótọ́, Bayo Black lórúkọ tèmi. Ẹ jẹ́ ìdọ́dọ̀ Prophet Táíwò Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára. Tí n bá padà dé, màá play fọ́nrán yẹn fún yín. Mò ń bọ̀. Rán mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù, iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà, gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o, agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kẹ́ni orí 3 ó ní mo wò ó fín
ikú ọmọ kì í ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ. Wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu, ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Àwa understand nǹkan tó ṣẹlẹ̀ sí Muyideen nìyẹn. Bó o gbá mi létí, bó o lù mí, bó o sọ̀rọ̀ sí mi, ìwọ tó ṣàánú mi, ìyẹn ò sọ pé kó o fi nǹkan tó fún mi sílẹ̀ bí nǹkan tó fún mi ṣe tóbi tó. Nígbà tí ìṣe pó rẹ̀ mí ìgbà tí ìṣe pé mo sick. So màá tún máa dúpẹ́ náà ni pé ẹ̀yin tọ́lọ́run lò kò sọ̀rọ̀ tẹ́ lè sọ sí mi tí ó lè tó oore tí ẹ ṣe fún mi. Kò sí nínà tẹ́ lè nà mí, wọ́n náà ń ta tẹ́tẹ́ ńgbà yẹn náà ṣe. Torí mo ráwọn some bloggers tó ń gbé ibi tí wọ́n ti na Muyideen jáde, mo kàn rẹ́rìn-ín. Ẹ̀wà yóò balance mọ́, especially ṣe rí ọmọ tí ìyá ẹ̀ kò bá ti appreciate bàbá ẹ̀, irú wọn kì í mórí láàrin àwùjọ. So màá tún dúpẹ́ lọ́wọ́ Pastor Agbala Gabriel lẹ́ẹ̀kan sí pé ẹ kú iṣẹ́, ẹ kú ọgbọ́n, Ọlọ́run á jẹ́ kẹ́ gùn lẹ́mìí. Àmọ́ nǹkan tó wà níbẹ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ilé yẹn ni pé tí àwọn foundation bá sọ̀rọ̀ pé kẹ́ fún ẹlòmíì, ó dà pé wọ́n sọ pé ìwé ilé ti wà lọ́wọ́ ẹ̀, ó possible kí n béèrè lọ́wọ́ yín ní private, but mi ì fẹ́ bá yín sọ̀rọ̀ ní private, mo fẹ́ wá sọ sí public torí pé a kì í mọ̀ ẹlòmíì náà lè ṣerú the same oore bí ilé kí accident bí ilé ìṣẹ̀lẹ̀. Ṣé rí ilé yẹn wọn ò ní tà lóye tèmi, ẹ má tà. Muyideen kò lè gbé bẹ̀ mọ́. Pastor Agbala Gabriel, mo mọ̀ pé ẹ lè Muyideen o, but Muyideen kò lè gbé bẹ̀ mọ́. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat ṣe àríkọ́gbọ́n pẹ̀lú Queen Naomi ní December last year. Oore ni wọ́n fẹ́ ṣe. Ọlọ́run má jẹ́ kí oore di bí mọ́ wa lọ́wọ́ ni. Alhaji Oriyomi Hamzat wọ́n sùn kéré jù, wọ́n á sun oṣù kan nínú ẹ̀wọ̀n. Pastor Agbala Gabriel, bí mo ṣe ń sọ̀rọ̀ yá bẹ́tà kẹ́ listing o. Tí Muyideen bá débẹ̀ yẹn lénìí, tí wọ́n bá pa Muyideen sí yín lọ́rùn, ẹ wọ́ ga o. Ẹ gbọ́, èmi náà máa wà nínú àwọn tó máa padà bú yín. Ẹ lọ kọ déètì ẹni sílẹ̀ pé mo sọ bẹ́ẹ̀. Máa fojú yín gbo títì gan bí mo ṣe fẹ́ràn yín tó. Tí òye yẹn ò bá wá yé yín pé ìtàn Jésù tẹ́lẹ̀ ń tẹ̀lé yẹn ó ṣoore dáràn ni. Ó ṣoore dáràn ni lójú lọ́dọ̀ títí ẹ̀ bẹ́ ṣe ń sọ wípé ó gba ẹ̀yìn là, ó kú fún ẹ̀ṣẹ̀ yín, yẹ mọ̀ pé ó ṣoore dáràn nítorí ẹ̀yin tó kú fẹ́ṣẹ̀ ẹ live life yín o. Life goes on. Who die just die for nothing. So ẹ jẹ́ ká stop láti máa deceive ara wa. Pastor Agbala Gabriel, tẹ́ ẹ bá sọ pé wọn ò lólé kó wá máa gbélé ẹ̀, tí wọ́n bá pa sí yín lọ́rùn tẹ́ni tí ń bá ṣe Muyideen bẹ́ẹ̀ wá ní because you have something tẹ́ ẹ sì fẹ́ fi ṣe lẹ ṣe ń fọgbọ́n invite ẹ̀ sínú ibẹ̀ yẹn. Nǹkan tó máa sọ fún yín nìyẹn o, ẹ wá ní wú ẹ̀kẹ́ mọ́ o. Òkú òkì ń bálàyé rojọ́ o. Ṣé mọ̀ pé òkú tí nǹkan ṣẹlẹ̀ sí ló lè ṣe olùjẹ́rìí. Màá advice yín pé tó bá fẹ́ máa rí bákan ilé yẹn, àmọ̀ràn tí n bá kàn sọ fún yín ni pé ẹ fi rent tàbí kí ẹ yáàyàn pé ẹ̀yin ọmọ ìjọ méjì yìí tẹ́ ẹ̀ rí mi gbé yìí ẹ ṣì máa gbé ń bínú. Ilé mi kọ́ o, mo kàn fi yín síbẹ̀ kẹ́ ṣì máa manage ni o títí tí Ọlọ́run fi sọ pé wọ́n ti sọ Agbala Gabriel lẹ́nu, kò sórúkọ tí wọ́n pe má nìyí. Ó dàbí pé òun náà ṣe stop láti máa raise owó láti máa kọ́lé fáwọn èèyàn. Bọ̀ máa jẹ́ kí amọ̀ kinní kan lénìí. Ṣé rí sí stop tí Agbala Gabriel bá stop foundation yẹn kò affect Agbala Gabriel. Agbala Gabriel ń talẹ̀, ó ń báyàn kọ́lé, ó ń ṣiṣẹ́ Olúwa, ó ṣàmà gba offering, kò lè affect ẹ. Àwọn tí wọ́n ní help yẹn ni ìyá kan máa jẹ kú tí ò ní sẹ́ni kankan tó máa rí wọn tó máa lè ràn wọ́n lọ́wọ́. Tó bá jẹ́ pé happiness ti ẹ̀yin tí ẹ̀ ń bú Agbala Gabriel nìyẹn, màá bá yín bẹ lọ́hùn pé ìdààmú tó bá àwọn tí Agbala Gabriel fẹ́ ṣoore fún tẹ́ fi ń pe Agbala Gabriel ní 419 kó bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo Agbala Gabriel bí gẹ́gẹ́ bí 419 náà, tàbí kó bá ìran yín kan. So a lè yé yín dáadáa pé àwọn èèyàn wà tí ìyà ń jẹ tí ara ń ni. Ẹ jẹ́ ká lọ sí orílẹ̀ Ìgànmú ní Doyin orílẹ̀, ẹ jẹ́ ká lọ Sunday Bridge níbẹ̀ ní 11 o'clock. Ẹ jẹ́ ká lọ sí Mile 2. Ìyẹn bẹ̀rẹ̀ ti jìnnà jù àbí ẹ máa bọ̀ ní Ọjọ́ta. Kò yé yín àbí torí pé ẹ̀yin rílé sùn, torí pé ti ní data blogger ní ẹ wá wò pé a lè máa fi agbára tá a ní láti máa dìtẹ̀ ọmọ ìlà kejì. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìyà ń jẹ àwọn èèyàn
tọ́lọ́run bá wá ní kẹ́nìkan ráyè dìde kó ráyè lo agbára tó ní láti ràn wọ́n lọ́wọ́ ẹ bá filẹ̀ káàtì ẹ̀ ó yá mo tiẹ̀ rí bàbá mi kan tán ní Àgbàlá Gabriel ń ṣoore ẹ̀dẹ fáwọn èèyàn ni ẹ̀ẹ́dẹ̀ yẹ ká dúpẹ́ lẹ́ni tó tiẹ̀ ṣoore ẹ̀dẹ fún wọn ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀lọpọ̀ ni òun mọbi téèyàn wà rárá. Appreciation is like application to do more. Ẹ jẹ́ ká mórí Ọlọ́run àìmórí Ọlọ́run ó ń da ayé rú o. I don't pity world again because you see yourself where you must supposed to belong. Tí bá ti rẹ́ni tí ìyà ń jẹ màá ó wù ẹ́ bẹ́ẹ̀ ni o because tí ò bá wù ẹ́ bẹ́ẹ̀ wàá kọ life ẹ perfect bó ṣe yẹ kó kọ wàá dẹ̀ rìn bó ṣe yẹ kó rìn. Tó bá jẹ́ pé ò jẹ̀bi Ọlọ́run ni wàá pàdé aláàánú tó máa survive ẹ like me ọmọ tálíkà ni mi Ọlọ́run ló gbé mi dìde láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí ìwà ọwọ́ mi because they use a lot of money to test me mi ò fail ni mo ṣe ráyè grow up. Ìwọ náà nǹkan wọ́n bá gbéṣẹ́ fún ẹ ṣe inú dúdú ló mórí yá ẹnìyẹn máa ní interest nínú èèyàn láti develop èèyàn mọ́ nǹkan tó jẹ́ kéèyàn láṣeyọrí nìyẹn because without the truth without the trust you can never make it in life. Kì í ṣèpè ó ṣe jẹ́ gangan nìyẹn. Pastor Àgbàlá Gabriel ẹ fi bẹ̀yẹn rent tàbí kẹ́ ṣì yá àwọn èèyàn tó bá wá dọ̀la tí ẹ bá gbọ́ pé Muyideen wá bímọ tọmọ yẹn bá ń dàgbà ẹ jẹ́ kí gbogbo wa jọ jíwèé lé bàbá ẹ̀ fún. Dáàsọ tẹ́ ẹ bá tà á wọn á ní ẹ ṣòwò ní wọn kò gúnmọ̀ kù mọ́ ni wọ́n sọ pé ebi ń pa yín lẹ ṣe tà á. Tẹ́ ẹ bá ní ẹ kówó fún Muyideen tẹ́ ẹ ṣe fídíò dọ̀la a sì máa rẹ́ni tó máa sọ fún yín pé ẹ̀ lẹ́yìn fídíò ẹ ti gbà padà lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ dẹ̀ rí Muyideen alátakò ni ìyá ẹ̀ ló jọ. Ṣé ẹ rí nǹkan tí Muyideen bá sọ fáyé àwọn kan máa gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn. So ṣé wá rí pé middle lẹ́wà ẹ ti ṣoore eléyìí ná but Muyideen ò pé mọ́ Muyideen Ekuyọyìn kò pé mọ́ o lóòótọ́ làákàyè yẹn wà bọ̀ kì í ṣe ẹnìkan tó pé bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe rò ó nítorí pé ẹni tí èpè bá ń jà láti inú ìran kan wá tí kò bá múra sí ọ̀rọ̀ ara ẹ̀ àti bọ́m̀bẹ̀ ó dọwọ́ Ọlọ́run. Mo rò pé ọ̀rọ̀ mi yẹn máa yé yín dáadáa. Ẹ wá àwọn èèyàn kan fi síbẹ̀ kan máa gbélé yẹn kán lè máa mójútó agbègbè yẹn kí igbó má bàa sí ń bẹ̀ lódiwọ̀n ìgbà tó ẹ dẹ̀ lè fi rẹ́ǹtì tẹ́ bá fẹ́ ràn án lọ́wọ́ tẹ́ bá ní account number ẹ̀ kẹ́ ẹ máa ṣe transfer owó tẹ́ bá fi rẹ́ǹtì kẹ́ ẹ máa ṣe transfer ẹ̀ sí iṣẹ́ Ọlọ́run náà nìyẹn. Bọ̀ pé ẹ fẹ́ sọ pé kí Muyideen wá gbé ń bẹ̀ yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ sí Muyideen máa wà nú àwọn tó máa sọ̀rọ̀ sí yín á jẹ́ pé Ọlọ́run pa òwe fún yín ẹ gbọ́ ìfúnra Ọlọ́run Elédùmarè ni. Nǹkan tí mo lè sọ nìyẹn mo ní kí n wá pe ọ̀rẹ́ mi ẹni bí ọkàn mi torí mo láìkì kéèyàn máa kódà kéèyàn ṣoore gan kó máa jẹ nínú ẹ̀ gan kò séèwọ̀ ń bẹ̀ àwáwí ni pé kinní kan àwáwí ni oníkálukú ló ń tajà tiẹ̀ ẹnìkan ò lè complain anybody. Àwọn bàbá yìí tán rí tiwa rò tán dẹ̀ popular tán jẹ́ pastor àkókò bú wọn àdèrà ṣìṣe wọn má bolóṣìrìn òṣì máa ràn yàn o má bolóṣìrìn o ẹ̀rẹ̀ àtàbà ẹ̀ ó ní reason ìpàdé wa bí oyin.